Yorùbá o, gbogbo ọmọ Yorùbá o, kẹ́ẹ̀dárí wálé ká má gbàgbé àṣà ilẹ̀ bàbá wa. Aláṣàbí mo máa dóde lónìí o. Six Media Production olódìlé Ẹ̀gbá o, Ẹ̀gbá òmòrò lọ́tà olúgbọ́njọ́bí ọmọ àṣẹ tí mú mi kíkan Ẹ̀gbá ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùndé Ẹ̀gbá tí ń fọlọ́jà wọn àfògùnjà Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ gbòǹgbò ọ̀kàlà ọmọ Ẹ̀gbá kò tó ná dọjọ́ alẹ́ àbàtàbútú ọlọ́rọ̀ náà lọ́mọ Ẹ̀gbá ọmọ onígbẹ̀dù àlùlà onígbẹ̀dù àlù lọ́wọ́lọ́wọ́ alágogo ọ̀rọ̀ yàn kankankan Ẹ̀gbá tí ń fọlájà wọn àfògùnjà Ẹ̀gbá mọdé mo sẹ́yìn orò kí n tó sẹ́tẹ̀ eégún àkọ́kọ́ tí mo ní ń gbọ́mọ̀rò ńlé bàbá tó bí yín lọ́mọ bàbá yín ní ń gún yẹlẹ́bẹ́ ó ní ìṣèkòkò ẹran gọ́gọ́gọ́ ó ní ń gbé gbòǹgbò ẹmu kan ó ní ń gbé ní ìṣónigbó àwo mo dé gbọ́ àwo bàbá yín ní ń dojúbolẹ̀ níbẹ̀ òun mo dojúbolẹ̀ bàbá yín mú yán jẹ ó tún dé lẹ́ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá yín tún ní ń dojúbolẹ̀ nígbó àwo bàbá yín tún mú yán jẹ ìgbà tó dé lẹ́ẹ̀kẹta mo lé mi lóde wọ́n ní n ò mọ̀ pé wọ́n lọ́rọ̀ ń ké o Ẹ̀gbá ọmọ nọmúnọmú lọ́rọ̀ ń kùn Ẹ̀gbá bọ̀rọ̀ mi ò pagi bọ̀rọ̀ mi ò pọ̀pẹ́ bó bá gbélé pàgbàgùdè mi bàbá yín níjọ́ ṣàwọ̀ Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ gbòǹgbò ọ̀kàlà ọmọ aráàké mọ̀jó ọmọ màjó méjì ọmọ àjọ gbẹrúmọ̀jó gbẹ ẹ̀kọ́ ó lẹ́rú ní sinmi ẹ̀kọ́ kì í sin ìyàn ọmọ ọlọ́kà mẹ́ndínlógún ọmọ eléré mẹ́fà mọ́ pààrọ̀ mọ́ padàgbà ọ̀gángán ìlú omi ni ò gbọ́dọ̀ ọ̀pá ọmọ fipá pààyàn tulẹ̀ túkẹ́túkẹ́ ọmọ akẹ́ orí Ẹ̀gbá ṣẹ́ tún ti dé ọmọ Lísàbí ni mò ń ké sí o. Yorùbá ló lóge.